Pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ. Duck. Duck. Wow. Kí lélẹ̀ Yakub? Wow, pẹ́pẹ́yẹ. Kí ló ti pẹ́pẹ́yẹ ò wẹ̀? Ọmọ dáadáa. Wọ́n náà mọ̀ pẹ́pẹ́yẹ máa ń wẹ̀. Jẹ́ ń wo bí tí wọ́n ti máa ń wẹ̀ o. Bí omi tí wọ́n ti máa ń wẹ̀ nìyẹn o. Pẹ́pẹ́yẹ ò wẹ̀ torí pé bóyá wọ́n fẹ́ jẹun nísìn tàbí bóyá wọ́n fẹ́ ṣeré. Toró mi wọ́n ti dọ̀tí. Lérò pé bóyá torí pé mi wọ́n ti dọ̀tí ni wọn ò fi wẹ̀ wọn kàn fẹ́ wẹ̀ ni o. Ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀. Pig. Pig. Kí ló ń ṣe? Oúnjẹ. Ẹlẹ́dẹ̀ ń jẹ. Ẹlẹ́dẹ̀ ń jẹ oúnjẹ ẹ̀bà. Bóyá ẹ̀bà náà fún jẹ. Ó máa mú mi náà. Kí ló tẹ́lẹ̀ dẹ̀ ò ní ọwọ́? Torí ẹranko ni ẹranko kì í gbogbo ẹranko kọ́ ló máa ń ní ọwọ́. Ẹsẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹranko máa ń ní. Kí ló tó mú mi? Kí ló tẹ́sìn máa ní ọwọ́? Ṣé wọ́n ti rẹ̀ ẹṣin tó lọ́wọ́ rí? Ẹṣin ò ní ọwọ́ o. Ẹṣin ò náwọ́ o. Torí ẹṣin ẹlẹ́dẹ̀ gbogbo wọn bákan náà ni gbogbo wọn ṣe rí. Wọn ò ní ọwọ́. Ẹsẹ̀ mẹ́rin ni wọ́n máa ń ní. Ẹsẹ̀ mẹ́rin. Wow. Oh. Mo ń bọ̀ Yakub ní sùúrù. Kí lélẹ̀? Kí ló tẹ́sìn náà fi wà ń bẹ̀? Torí wọ́n jọ ń gbé papọ̀ ní ẹgbẹ́ rẹ̀ lẹ́sìn wà. Ehoro. Rabbit. Rabbit. Yakub ń gbọ́ kí ni yẹn? Koríko àti kí ni? Ajá kọ́ yẹn wò dáadáa o. Kí lélẹ̀? Ehoro. Kí ló sọ? Ní sùúrù Yakub kí ni yẹn? Ehoro. So ti gbọ́ Kamiu? Yakub ti sọ fún ẹ ó ní ehoro ni. O ti gbọ́? Káwọ́ filẹ̀. Kí ló ń jẹ? Ó máa ń jẹ koríko àti carrot. Àti carrot ọmọ. Omi nìyẹn. Filẹ̀. Kí ló tẹ́ lè fi jẹ omi? Ṣé wò ó rí pomi ló wà ń bẹ̀ ni? Dìde sókè. Kí lélẹ̀? Yakub, kí làwọn ilé? Kí ló wà ń bẹ̀? Kí ló pé? Mi gbọ́. Ehoro. Wow, pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ehoro. Wow. Ehoro. Daddy. Yes, Yakub. Kí ló dé kí ni? Tòlótòló. Turkey. Adam kúrò ń bẹ̀. Yakub kí lorúkọ wọn? Kí lorúkọ àwọn ilé? Mi gbọ́. Kí ló tó ń pariwo? Tó ló fẹ́ jẹun. Adam kúrò ń bẹ̀. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ rẹ̀? Tòlótòló. Kí ló tí tòlótòló ní red? Torí ibi ọrùn rẹ̀ nìyẹn. Ọrùn rẹ̀ máa ń red náà. Pupa wà máa wà níbi ọrùn rẹ̀. Kí ló sọ? Ó fẹ́ lọ bẹ̀ padà. Kí ló fẹ́ lọ ṣe mẹ́? Ewúrẹ́. Goat. Ẹ̀yà Yakub ẹ̀ gbà. Kẹ́yìn náà fún. Yes. Gbà. Oúnjẹ. Bẹ́ẹ̀ ni. Adam. Hot. Kami gbà ń tẹ̀ jáde. Adam, hot to tie. Ẹ̀yà kí lorúkọ àwọn ilé? Ewúrẹ́. Kí ló pé? Kí ló porúkọ rẹ̀? Kí lorúkọ ilé? Ewúrẹ́. Ó ṣeun ọmọ dáadáa. Ewúrẹ́. Fine. Better now than. Ẹṣin. Horse.
Wow, Yakub. Kí ni yẹn? Kí ló wà ńbẹ̀? Kí ló pè? Kí ló pè? Ẹ̀sìn pàtẹ́wọ́ fúnra rẹ̀. Kí lẹ̀sìn jẹ? Ẹ̀sìn jẹ koríko. Kí ló tẹ́sìn fi wà níbí? Torí ilé rẹ̀ níbi tó ń gbé nìyí, ibi tẹ́sìn máa ń gbé nìyí. Kí ló dé? O lè béèrè question lọ́wọ́ òkú. Wàhálà rẹ̀ pọ̀. Kí ló dé? Ibi ilẹ̀sìn wà. Ẹ máa sọ ohun tó dé fún ọ tó bá yá. Mò ń bọ̀ ní sùúrù. Àgùntàn. Sheep. Sheep. Ẹ máa sọ lọ́dọ̀ Yakub. Okay? Yakub ti òun ní nsàlẹ̀, òun ló lọ nsàlẹ̀. Wo ó ti rí. Lọ́kàn. No jest, Jakub, szukajcie. Díẹ̀ o. Díẹ̀ o. This area were just like that area. So we picked them, we took all. Báwo ni? Kí làwọn eléyìí tó wà mẹ́rin? Àgùntàn. Kí ló pé? Àgùntàn. Wow, pàtẹ́wọ́ fúnra rẹ̀. Adìyẹ. Chicken. Chicken. Adam, kí lorúkọ eléyìí? Adìyẹ. Adìyẹ. ṣe. Ó fẹ́ gé ọwọ́ rẹ̀ jẹ. Oh no. You want to take this kind of Okay, gbàkó fún wọn jẹ. chips you can put there. You can take. Adam, kí ló dé? Kámi kí ló dé? Ó ti ṣe. Ó gé ẹ jẹ. Pẹ̀lẹ́. No. And of course, his job is to protect the girls. That's why he's protecting them. Kí ló wà ńbẹ̀? Kí là ń lé? Ẹni kò mọ̀. Mi gbọ́. Mi mọ̀ adìyẹ. Torí wọ́n yàtọ̀ ló fi jẹ́ kó mọ̀ pé adìyẹ ni wọ́n adìyẹ làwọn eléyìí náà. Kò mọ̀. And now it's time to play with the children. Àsìkò ti tó láti bá àwọn ọmọdé ṣeré. Yes! Yeah. Yes! You are cheating. Oh no! Yes! Yes! Wow, mommy. Oh, yes! Nie wygrałeś? Tak. Musisz tam stanąć? Posuń się trochę. No. Teraz każdy po kolei. Jeden, proszę. Yeah. Próbujemy? No. Udało się? Drugi? No. Trochę zostaje. Nie tak mocno rzucasz. Yes! Kindly subscribe to our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.